ní tẹ́nítìkà ní fìkàṣọ rẹ. Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí, ṣe dáadáa ni mo bá yín, ṣe àlàáfíà lẹ́wà. Èmi ọmọ yín náà ní Ọdúnmáyọ̀ ọdẹ òdùbí. Mú kí gbogbo ẹ̀yin tí ẹ subscribe sórí ìkànnì yìí, mo dúpẹ́ lọ́wọ́ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń bá wa lọ lórí ètò. Fún gbogbo ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa subscribe. Ẹ gbọ́wọ́lé notification button kó lè máa ta yín lólobó ìgbàkúùgbà tí a bá tún wá sórí ìkànnì. Ẹ̀yin tèmi lórí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ pẹ̀lú Ìyàn Aládùkẹ́ tó jẹ́ ìyàwó wọn. Ọ̀rọ̀ ti kọjá bá ṣe rò. Bó tilẹ̀ jẹ́ pé láti bí ọjọ́ Friday tí rògbòdìyàn ti ń ṣẹlẹ̀ lórí ayélujára níbi tí àwọn iṣẹ́ ọlọ́pàá àti ilé iṣẹ́ ìfowópamọ́ tí a ń pè ní bank tí wọ́n wá síbi tí Ìyàn Aládùkẹ́ tí wọ́n ti ń ta oúnjẹ tí wọ́n wá sí ilé ibẹ̀ pa fún ìdí kan tàbí méjì. Wọ́n ní Fẹ́mi Adébáyọ̀ ó yáwó lọ́wọ́ wọn nílé iṣẹ́ ìfowópamọ́ pé ó kùnà láti san owó yìí, òun ló fà tí wọ́n fi ti ilé iṣẹ́ náà pa. Kódà kò tán síbẹ̀, wọ́n ní ilé tí Ìyàn Aládùkẹ́ tó ń gbé, wọ́n ní wọ́n ń bọ̀ láti wá ti ibẹ̀ náà pa. Ẹ̀yin tèmi, ọ̀rọ̀ ti wá lágbára báyìí. Ìyàn Aládùkẹ́ ó ti fọ́ gbogbo ẹ̀ lójú o. Tẹ́ ẹ̀ bá gbàgbé, ní 3 days ago blogger kan lórí ayélujára gbé àtẹ̀jáde kan síta wípé ó yẹ kí Fẹ́mi Adébáyọ̀ kó ro ti ọmọ tí Ìyàn Aládùkẹ́ èyí tó bí fún gẹ́gẹ́ bí nínú àtẹ̀jáde yìí. Ó ní ọmọ yìí, ó ní àkàndá ọmọ ni. Ọ̀rọ̀ jẹ́ kàyéfì fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé báwo lọmọ ṣe máa jẹ́ àkàndá ọmọ, pé kò jẹ́jẹ́ bẹ́ẹ̀, pé blogger yìí ó fẹ́ ba orúkọ Fẹ́mi Adébáyọ̀ jẹ́ ni. Ẹ̀yin tèmi, fún ìyàlẹ́nu, Ìyàn Aládùkẹ́ tó jẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ó máa gbé àwòrán ọmọ yìí síta ní èní. Kódà ó ya gbogbo èèyàn lẹ́nu wípé àṣé lóòótọ́ ni ọmọ yìí jẹ́ àkàndá ọmọ. Ẹ̀yin tèmi, má jẹ́ kí n gbà yín lákòókò, gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ nínú fọ́nrán yìí. Àbíkẹ́ Jàgàbá, àwọn ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ lórí ìkànnì yìí. Wọ́n yànnàná àwọn ọ̀rọ̀ kan, kódà wọ́n ní wọ́n pe Ìyàn Aládùkẹ́ èyí tó jẹ́ ìyàwó Fẹ́mi Adébáyọ̀. Ẹ máa bá wa kálọ, ẹgbẹ́ bá ṣe ń wò tó yìí, ẹ bá wa gbọ́wọ́lé subscribe button, ẹ bá wa like, ẹ bá wa love, ẹ share, ẹ fi sí favorite yín. Ọ̀rọ̀ yẹn ti dàbí ọ̀rọ̀ ẹni ta ní kó kúnrin lẹ́yìn ni tó lọ fẹ̀gún sọ́wọ́. Ọmọ náà fẹ́ràn ọkọ ẹ̀ jù, mi ìrírọ́ ẹ̀rí. Ó débi kan mo fẹ́ máa wò pé ṣé lè wà normal ṣá. She loves her husband. Ó dẹ̀ tẹnumọ́ nǹkan kan fún mi ò rírọ́ ẹ̀rí. Gbogbo bí a ṣe ń try láti pé kó lè sọ̀rọ̀, kò ṣe pé ó ń kọ́va ẹ̀ o. Ó lóun fi ògùn ẹ̀ gbárí pé ọkọ òun nífẹ̀ẹ́ òun dénú débi tó yẹ kí ọkùnrin nífẹ̀ẹ́ èèyàn dé. Ṣé gbọ́ mi rí ẹ? Ó ní òun lè fi ògùn ẹ̀ gbárí pé ibi tó yẹ kí ọkùnrin nífẹ̀ẹ́ èèyàn dé, tó yẹ kọ́kọ́ òun nífẹ̀ẹ́ òun dé, ọkọ òun nífẹ̀ẹ́ òun débẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ó ní èṣù ló kó wọ àárín àwọn. Mo gbọ́ débẹ̀ ni. Mi mọ̀ bóyá ó wá agó sì lè ṣe yí sẹ́yìn padà, everything wà normal. Bóyá kò ṣe yí sẹ́yìn. But kóbìnrin náà tó lè sọ níbi kí irú nǹkan báyìí wà nílẹ̀, kóbìnrin dẹ̀ tún máa sọ pé ọkọ òun nífẹ̀ẹ́ òun. Kò ṣe pé ó fi ń cover o, kò fi cover fún. Ó ń dáhùn, ó ní rárá o. Ó ní gbogbo problem tó bẹ̀rẹ̀ yìí, ó ní 2024 ló bẹ̀rẹ̀. Ó láwọn lè máa ní issue àwọn tó mo dẹ̀ ti gbọ́ tẹ́lẹ̀. All this while tí gbogbo ẹ̀ ń gbóná tó ń ṣe tó mọ̀. Ní tẹ́nítìkà bí mo ṣe sọ, mo tún sọ gbogbo wa báyà ní tẹ́nítìkà. Èmi ò mọ̀ bóyá ó sì lè work, bóyá kò lè work o. Mo bẹ̀ Ọlọ́run pé k'Ọlọ́run jọ kó kó sínú àwọn ìyá àtàwọn bàbá yẹn kí wọ́n lè bá wọn yanjú ẹ̀. Bàbá Adébáyọ̀ Sàlámì, béèyàn bá lè gba nǹkan lọ́wọ́ yín, Ọlọ́run lè gba nǹkan lọ́wọ́ yín. Alájà Sàlámì, béèyàn bá lè gba nǹkan lọ́wọ́ yín, Ọlọ́run lè gba nǹkan lọ́wọ́ yín tó bá tásìkò. Èyí tó máa gbà lọ́wọ́ yín tó máa pa yín lára, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín. Èyí tó máa gbà lọ́wọ́ yín tó máa kí yín pẹ̀lẹ́, Ọlọ́run ò ní gbà lọ́wọ́ yín.
èyí tẹ́ máa fi mọ títóbi òun Ọlọ́run tẹ́ máa yọ̀ǹda ẹ̀ fún ara yín pé nítorí Ọlọ́run torí tó bá béèrè jù báyìí lọ lọ́wọ́ wa pẹ̀lú agídí lágbára láti dá dúró èyí tẹ́ máa lè yọ̀ǹda nítorí títóbi ẹ̀ fún ara yín òun lọ́lọ́run máa gbà lọ́wọ́ yín kò ní jẹ́ èyí tó máa pa yín lára táyé máa kí yín pẹ̀lẹ́ lórí ẹ̀ torí gbogbo nǹkan tó wà nílẹ̀ tẹ́ bá dúró dáadáa fáwọn ọmọ yín méjèèjì yìí ó máa yanjú bí ò bá wá lè yanjú ẹ má jẹ́ kó di yàmàyàmà tẹ́ bá fi pé nínú bẹ́ ẹ ṣe pọ̀ tó àti bẹ́ ẹ ṣe nífẹ̀ẹ́ ọmọ tiyín sí ẹ fẹ́ kán wà mọ́ ẹ má jẹ́ kó di yàmàyàmà táyé máa tọwọ́ bọ̀ torí èèyàn máa ń rí bẹ̀rẹ̀ nǹkan kì í ròpin ẹ̀ iṣẹ́ tí ọmọ yín ọkùnrin náà ń ṣe tí Fẹ́mi ń ṣe ó jẹ́ iṣẹ́ tó wà sensitive anything tó bá ti wà public wired mọ́ fèsì èèyàn láti tẹ̀ jẹ́jẹ́ torí bí wọ́n bá lọ sókè báyìí bí wọ́n bá tẹ̀ jẹ́jẹ́ ó tún lè pààyàn náà mọ́lẹ̀ at the same time tó bá wà in the public eye iṣẹ́ ayé lọmọ yín ń ṣe iṣẹ́ tí gbogbo ojú ń rí tí gbogbo ẹnu ń sọ̀rọ̀ ń pa wọn tí gbogbo etí ń gbọ́ ló ń ṣe ọmọbìnrin yìí ò tiẹ̀ rọ́rọ̀ sọ mo máa ń wíṣì kéje pé látìgbà tí mo ti gbọ́ ń pa kéèsì yìí ká tiẹ̀ lè sọ̀rọ̀ ó mọ̀ ẹ̀bi ẹlẹ́bi ẹ̀ àmọ́ èyí tó ṣẹlẹ̀ yìí bẹ́ẹ̀ bá fẹ́ kí ìyà jẹ ọmọ tó bí ọmọ yín tó wà lọ́wọ́ ẹ má jẹ́ kí Fẹ́mi gba ilé lọ́wọ́ ẹ̀ tí Fẹ́mi bá gbalé lọ́wọ́ ẹ̀ ó fìyà jẹ ni tí Fẹ́mi bá gba ṣọ́ọ̀bù lọ́wọ́ ẹ̀ ó fìyà jẹ ni ẹ má jẹ́ kó ṣe bẹ́ẹ̀ nítorí ọmọ tó gbé dání ọmọ ẹni ò ṣáà ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ ẹ nítorí pé ìyàwó ṣẹ̀yìn kẹ mú ọmọ wẹ̀ kẹ ní kíyà jẹ ọmọ wẹ̀ kẹrẹ àkàndá ọmọ ni èyí tó wọn Ọlọ́run kó fi ta yín lọ́rẹ nú ẹbí yín kẹ fi mọ rírì òun Ọlọ́run òun ló gbé sí yín lọ́wọ́ yẹn special child níbo lọmọbìnrin yìí fẹ́ gbé tẹ́ bá lè síta àwa tá a mọ̀ tá a kàwé tá a ti wà nínú irú iṣẹ́ tèmi ṣe yìí a mọ̀ pé tọkùnrin bá ṣetán pẹ̀lú yàn tó fẹ́ lé ẹ pátápátá tó dẹ̀ mọ àwọn nǹkan tó jẹ́ pé ọ̀nà òun ló fi ń survive tó bá máa gbà lọ́wọ́ ẹ̀ àgbà ó kò fẹ́ fi flex ó fẹ́ fi wọ̀n ẹ́ ni àbí kó fẹ́ ṣòpé ta ni ẹ without òun obìnrin tó dáa náà tó wà submissive ló ń jókòó sábẹ́ ọkọ ni ò máa sáré létí tẹ àwọn tí wọn tó ń létí wọn náà kò ń ṣe pé wọn ò wà submissive kí irú nǹkan báyìí má bàa dojú kọ wọn lójijì ni wọ́n ṣe máa ń make a provision fún ìjọ ẹ̀rùn ìjọ tójò bá rọ̀ àwọn provision kan wà àsìkò òjò lápòdì provisions kan wà tá a máa make fúnra wa nítorí àsìkò ẹ̀rùn ni obìnrin tó bá gbọ́n dáadáa àyà mẹ́sọ̀ pé òun lè dúró lórí ẹsẹ̀ òun méjèèjì nítorí ẹ̀yìn ọ̀la kò sí bọ́rọ̀ ṣe lè tóbi tó káfọ̀ bẹ́ẹ̀ bú ọmọ tẹ́ ẹ rí yẹn ò lè pa Fẹ́mi kò lè ṣe nǹkan kan ariwo ọjà lásán ni ó kó sọ́wọ́ ni sọ́wọ́ alágbèédá sọ́wọ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ dání àbúrò dání sẹ́tọ̀pù ayérayé ni ọmọ tó ń lé fùrùkọ́kọ́ lódì kejì yẹn sẹ́tọ̀pù ayérayé ni àwa gbọ́ lọ́tún àgbọ̀ lósì gbogbo ohun tó sẹ́ndì pátápátá voice note ẹ̀ tóun gbogbo ẹ̀ pátá ló wà lọ́wọ́ èmi Àbíkẹ́ kò ń ṣe lẹ́ni o kò ń ṣe lọ́dún yìí o ṣe rí mi kí n wá play gbogbo bó ṣe ń gbé ọmọ yẹn ṣépè ẹni tó ń pè láǹtí tẹ́lẹ̀ bó ṣe jẹ́wọ́ tó mú mọ́ra ló wá lọ ń sọ nínú ọ̀rọ̀ tó sọ tóun ni mo ti mú jáde àjẹ́ ó fẹ́ pọ́kọ́ ẹ apọ́kọ́ jẹ ẹni tó ń pè láǹtí tó ń pè ní mámà tẹ́lẹ̀ lójijì tó bá fẹ́ ṣe fún ẹ ó yẹ kó mọ ohun tó lè ṣe fún ẹ àmọ́ mo ti sọ fún pé tí ò bá nídìí obìnrin òun jẹ́ kúmólú nǹkan kan ló wà nídìí ọ̀rọ̀ ẹ tó rọ ẹ náà fi ń dún jáde bẹ́ẹ̀ yẹn sí ìyàwó ẹni tó pè lẹ́yìn dádì èèyàn méjì máa ń jà àjàfọ́ lójú ò dáa
ó fẹ́ ṣoògùn sí yín ó fẹ́ mú pa yín ó ṣe jẹ́ pé gbà tí wọ́n wọnú ayé wọn ìwọ lórí pé ó fẹ́ ṣoògùn sí ó fẹ́ pa bó bá máa dá pàǹkan ẹ̀ kò ti nípa kó tó wọnú ayé wọn bó bá fẹ́ ṣerú ẹ̀ kò ti ní ṣe àṣìṣe ò lọ́gbọ́n bẹ́ẹ̀ kò lóògùn ó dánú díẹ̀ nìyẹn bí wọ́n dẹ̀ ṣe mo tiẹ̀ ṣe ló ṣe ṣe fún padà yẹn kò wá gbọ́dọ̀ tán síbẹ̀ mo ti sọ fún tí Fẹ́mi ò bá tiẹ̀ ní gba ìyàwó padà ó ní láti tọ́jú ọmọ ìtọ́jú ọmọ bẹ̀rẹ̀ láti ibi kó o make provision fún ọmọ tó o bí ìwọ ló bí ọmọ ẹ̀ ní Adébáyọ̀ Sàlámì lọmọ ẹ̀ ń jẹ kò sí bó ṣe lè burú tó wàá tọ́jú ọmọ tó o bí wàá ṣètọ́jú ẹ̀ tí bá ní kò ṣètọ́jú ọyẹ ẹ̀ ọmọ yẹn ní ìdí ẹ̀ kọjá títí just normal child àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa wọ́n permanent medication àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa need extra care àwọn ọmọ bẹ́ẹ̀ wọ́n máa need kan wà ní ọwọ́ èèyàn tóun fún ara ẹ̀ wá in sound health gbogbo pàṣán tí wọ́n Fẹ́mi bá fẹ́ nu Aládùkẹ́ tó o bá gbé wò kó tó nà ó nà ní 50 ó nà mú ẹyẹn ọmọ disable yẹn náà ní 50 ni ọmọ special need yẹn kó sọ mọ̀ pé ọmọ yẹn ò lè dá ṣe nǹkan kan láì rí yẹ kó lè survive láì rí yẹ tó bá wá sọ pé o fẹ́ máa nà ń pàṣán torí ò ń bínú ó mọ̀ pé ẹni tó ń nà ní pàṣán wá ìwà tó dẹrù ẹ̀ síta yìí tó bá break down tó pín sí wẹ́lẹ́wẹ́lẹ́ nítorí pé ó ṣẹ̀ kíní yẹn máa take a very bad effect on your child ọmọ tí ó lè dá wà on his own ìyàwó ẹ̀ sọ ló nífẹ̀ẹ́ ọmọ ẹ̀ ó ló fẹ́ràn ọmọ ẹ̀ ẹnu ẹ̀ ló fi ń sọ ọ́ blogger làwà ìgbà míì à wish pé bóyá kò tiẹ̀ kọjá bó cover fún ẹ ni kò cover fún ẹ láti early last year tí mo ti wà ń pọ̀ ọ̀rọ̀ yìí tí n bá yí báyìí pé bóyá kó jẹ́wọ́ same thing ló máa sọ tí n bá tún dọ́gbọ́n dà báyìí same thing pé àǹtí Fẹ́mi mà dáa ọkọ dáadáa mà ní Fẹ́mi sóhun mi ò gbọ́rú ẹ̀ rí ẹ ó dáa kí ló wá ṣẹlẹ̀ báwo lẹ ṣe bá débi tẹ́ bá dé yìí torí à ń ka nǹkan báyìí nípa yín mi ò gbọ́rú ẹ̀ rí up till ení bó ṣe dẹrù ẹ̀ síta up till ení she's still saying the same thing ibi tọ́wọ́ mi ti bọ́ nìyẹn nípa ẹ̀ yes òun tọ́jọ́ òun ó lóun òun ò ní sóyè tí òun ṣe tiẹ̀ ìwọ náà ò ṣe wá wọ láàyè o ní ìgbọ́rú ẹ̀ rí o ó sọ bá jẹ́ mi máa fọ ìwà òṣìṣẹ́ ni ẹ bá wò tí bá mọ̀ máa sọ bọ́ba ṣe yin báyìí ló kọ́ ọmọ màmá ní pé àǹtí àní òjijì tọmọ yẹn wọnú ayé wa ní kíní ìbàjẹ́ àní òjijì tọmọ yẹn tóun dára dé tóun bẹ̀rẹ̀ sí ní rojọ́ ẹ̀ fún nínú ilé nǹkan burúkú ni kóbìnrin kẹ má lè pẹnu yín mọ́ ọkọ yín ra bàtà fún yín lẹ́ni gbogbo ayé ló máa gbọ́ bó bá ra mọ́tò gbogbo ayé ló máa gbọ́ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pẹ òyìnbó wọ́n ló fi dúdú ṣẹwà wọ́n ní oró inú wọn ló lé ní gbèjé ó lé ní gbà pàápàá so mo rí pọ́mọ yẹn ó finú wénú ó jẹ́wọ́ ni ẹnu mi mo fi ń sọ àtọ́jú mi pé Àdùkẹ́ finú wénú ó jẹ́wọ́ mo fún ẹ̀yin èèyàn ní example kan ẹni tó súnmọ́ yín pẹ́pẹ́ kéèyàn bá sọ pé kẹ́ lọ síbi báyìí o ní south o solution nǹkan tó ń ṣe yín ẹni tó irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣe òun ló mọ ibi tó kù sí lára òun ló mọ ibi tí bàtà ti ń ta òun ní ẹsẹ̀ ìwọ láwọn ọmọ púpọ̀ òun lọ́mọ ẹyọ kan ṣoṣo kò bí síwájú kò bí sẹ́yìn ẹyọ kan ṣoṣo kò lọ lé ọkọ rí jọ́sẹ̀ ẹyọ kan láládùkẹ́ bí gbogbo ọ̀nà tó bá mọ̀ gbogbo ibi tó bá ní kó máa sáré dé ẹ̀yin òbí tẹ́ ẹ ní special need child ọmọ tó ní disability I'm sure you understand tí òbí tó gbèrú ọmọ bẹ́ẹ̀ dání tó bá ní desperation they will go any length ìyàwó mi sáré bó ṣe máa dà kò sí nǹkan kan tó ń bọ̀ láyé yìí tílẹ̀ ò gbà
wọ́n níyàwó ẹ̀ ń ságùnsẹ̀ wọ́n ló fẹ́ pa ẹ́ màmá ló fẹ́ pa ẹ́ àwọn ọlọ́mọ bàbá ló fẹ́ pọ̀ ọmọ àwọn méjèèjì evidence dà ìyá wa bàbá wa báwo ló ṣe fẹ́ pa ọmọ yín obìnrin tẹ́sẹ̀ ò bá dá ọkùnrin ò ní lọ síwájú ọdún 8 tán fi fẹ́ra wọn progress a rí nínú life Fẹ́mi ohun tójú ń rí ni we can tell by achievement wọn tá à ń kà online pé àsìkò ẹ̀ sàn àsìkò ẹ̀ tù lára in the last 8-10 years à ń rí yàtọ̀ gidi gan ẹ máa kọ́lì ní sùúrù bí àsìkò ẹ̀ ò bá tù lára aláàjì bàbá wa ìyá wa kò sí ní kóhun náà má ti kérora kẹ́yìn náà má ti sáré kiri pé ọmọ wa o ọmọ lójú wa ní o ọ̀kan lọ́mọ ní o àfẹ́ kéèyàn kan wá ba yẹ̀ jẹ́ o ẹ̀yin náà ti mọ̀ ó mówó délé ẹ̀ ń béèrè ó ń rí fún yín nítorí pásíkò obìnrin yẹn tú lára ni I'm telling you tó lásìkò ẹ̀ tú lára báwo ló ṣe wá jẹ́ téèyàn kan fẹ́ set ẹ̀ up tọkọ àti ìyàwó bá jà ọkọ gidi ẹ̀yìn ìyàwó ẹ̀ ló máa dúró sí ẹni tẹ́ ń sọ yóò yàdá kò bẹ́ mi lórí kò yìnbọn fún mi kò rán ayákìlà wá ká mi mọ́lé ọmọ yẹn sọ̀rọ̀ ó dẹ̀ ń rojọ́ mi ì mọ̀ bí téèyàn mi ṣé yíbò ni mo máa ń wò láti láti àṣẹ ló máa ń ṣe bí yíbò ó sọ̀rọ̀ ó dẹ̀ rọ àwọn ẹjọ́ kan mọ́ rẹ̀ lẹ́sẹ̀ ó ní àǹtí ó lára mi gbóná mo rí wọn mọ̀ra kí n má bu nuisance kan tó wá kọ pé ó ti lè má jà kiri àwọn obìnrin kan wá bẹ́ẹ̀ bọ́lọ́ ń ṣe dá wọn nìyẹn wọ́n sì máa change mo bá òun náà wí kéèyàn rojọ́ kó ní pé àǹtí ó tọ́ ara mi gbóná mi ò láìkí kéèyàn tí bá ti rí oríṣiríṣi pé mi ò ń lé pé ìgbà tó dẹ̀ yá pé mo fílẹ̀ mi ò ń wo bẹ́ẹ̀ ìfẹ́ ni ó máa ń yíyàn lórí ńgbà mi á kó síyàn lórí kò mọ́nítọ̀ ẹ kiri o toró sọ ẹyọ kan yẹn ó ní nǹkan tóun ò fẹ́ ni kóun rí nǹkan kóun mọ̀ pé nǹkan tóun rí yìí funfun ni kò dẹ̀ lọ mọ́ òun lọ́wọ́ pé dúdú ni mo dẹ̀ sọ fún mo nígbẹ̀nu ẹ̀ sàn èwo nú àwọn tó wà nù ilé táwa ń kópù pẹ̀lú náà sọ fún ẹ pé táwa náà bá rí pínkì wọn máa àgírí àwọn yẹn náà máa ń yí ni wá ní yẹ́lò ní pọ́pù ni ó ò béèrè kiri ni tó bá béèrè kiri ni ò ní fọ̀rọ̀ ẹ̀ lẹ́nikẹ́ni tó mọ̀ trú ẹ̀ kò sẹ́ni tí ò lè ṣe mistake láyé ìfẹ́ mi ọmọ yẹn nífẹ̀ẹ́ jù bí àtòrò sì kéré ó gbé sórí ní òríró ẹ̀rì mo bó ṣe sọ̀rọ̀ pé ṣé ó máa gbọ́n ó gbé sí orí because she have asked her to go àtọkùnrin àtobìnrin kò sẹ́ni tọ́lọ́run ò lè fi ibùjókòó pè níjà bójú ọkùnrin ni àrùn ọkùnrin ni àrùn olówó ni ọkùnrin mi náà ṣìkìrì obìnrin kìíní ajálẹ̀ ìkejì ajálẹ̀ ó dẹ̀ lè jẹ́ òun náà ló ń já wọn lẹ̀ ara ogun ni ìpèníjà ni tán bá lóòní níbùjókòó ihun tó máa tiẹ̀ máa lé gbogbo wọn lọ máa tiẹ̀ tó máa fi lé gbogbo wọn lọ ara àwọn tó sì máa yín mú sí ẹ lẹ́yìn máa wọn ni wọ́n fi ń ṣoge ni ṣé bàlájì náà ti ń dàgbà your dad tẹ bá wo bàbá yẹn bọ́n ṣe fáìlì ayé ìgbà wọn àti bóbìnrin ṣe pọ̀ ǹjẹ́ ohun tó ń dánwò láwọn ọgbà yẹn tó wà lọ́jọ́ orí yẹn ǹjẹ́ wọ́n lè ṣe mọ́tì tábà ti dé ó sì ń bọ̀ wá rẹ́yìn obìnrin tó bá gbọ́dọ̀ fi yín lẹ̀ ní kẹjáyé orí yín ilé báyìí lẹ ṣe ń padà bọ̀ ọ̀rọ̀ yín lẹ́yìn àdúrà ọlọ́run bá ń ṣọlọ bá ń ṣọbọ láyọ̀ àtàlàáfíà ẹni máa fún wọn lóyún tanu yẹn á fún wọn lóyún èyí máa fẹ́ 2 mẹ́ta máa fẹ́ láàrin ibi tẹ́tí rìnrìn yín yẹn náà tí ìyáálé bá ti màmá ẹ̀ táwa ń wò yọ alájà màmá dáadáa ni wọ́n náà ṣe lè jókòó tẹ́ bá ní kẹ́ máa mú obìnrin torí pé obìnrin ń ṣáájò ó lè wọlé yín kó má ra àwọn àǹtí kan àwọn màmá kan náà tán nípèníjà tẹ́ pé ńgbà tó dé àwọn náà dìrọ̀ mọ́ lọ́hùn ni èyí tó pe Kùránì ń pe èyí tó ń sanákàlí fún ara ẹ̀ ń sà èyí tó ń ránṣẹ́ pélé kán bóun ṣáájò yẹn náà máa wà nulẹ̀ yín bẹ́ẹ̀ ni ara nǹkan ṣọ́ra obìnrin ni kò sí big deal ẹjọ́ má jẹ́ kí bójókòó mi bàjẹ́ èyí tó bá mọ̀ orin àdárìn
èyí tó bá finú wénú àpọ̀ rí àpàbúrò wèrè kan nǹkan báyìí máa ni mò ń rí àǹtí ẹ jẹ́ ká lọ báyìí ẹ̀ǹtí ẹ jẹ́ ká lọ síbi báyìí ó tẹ̀ jẹ́ pé wọ́n ṣì máa padà wá pè é ní àǹtí ẹ bọ̀dá ìyàwó yín ń ṣàgàn sí yín tó o bá ráyé tán àwọn nǹkan kan ò ní jọ ẹ́ lójú bàbá màmá gbogbo ohun tẹ́ ẹ kà kún yìí gbogbo ohun tẹ́ ẹ kà sílẹ̀ ó ń ṣàgàn sí ẹ kò sí ohun tó jú òrírí ẹ jẹ́ ká lọ jókòó mo ní màmá kan lọ́wọ́ màmá yẹn mi ì fẹ́ dárúkọ ṣọ́ọ̀ṣì tó ń lọ ni wọ́n wá ní ọmọkùnrin kan lọ ní àtobìnrin 4 ọmọkùnrin yẹn wá já wèrè gidi gan láàrin gbogbo àwọn siblings yẹn ó live a reckless lifestyle màmá yẹn dẹ̀ gba Jésù bọ̀ tí ìyá ẹ̀ náà ti jẹ gbòòrò rí ìyá yẹn tó bí ọmọ yẹn fúnra rẹ̀ ló pe ìyàwó ẹ̀ ó ní wo gbogbo bí tó bá mọ̀ rìn dé kán bẹ́ẹ̀ dé mọ́lẹ̀ kó máa gbélé kó má lọ ó ní rìn òun lòun bí nǹkan òun ó ní nǹkan ẹyọ kan ni kó má ṣe ó ní má jẹ́ kó kú má pa má fún májèlé má sọ dẹ̀dùn arinlẹ̀ ó ní bọ̀ tó bá jẹ́ torí reckless lifestyle yìí ó ní ọkọ mi ó fẹ́ràn ìyàwó ẹ̀ débẹ̀ ó ní gbogbo bí tó bá mọ̀ dé mọ́ lòun yẹ ẹ̀yàn da ẹ̀ fún ẹ̀ kó lè gbélé ayé ṣe ohun rere jùlọ lifestyle tó ń lè ìyá pé ìyàwó ọmọ ẹ̀ bẹ́ẹ̀ kò sí nǹkan táwa yóò fetí gbọ́ rí kò sí ohun tá a fojú rí lórí street ṣọ́ọ̀kì gbé mi wọ́n rìkọ́dù ohun ìyàwó ẹ̀ wá fún ó sọ pé báyìí ó sọ pé báyìí I mean even tẹ bá dé court of law ṣé èèyàn kan fẹ́ pa mí with diabolical means is this something that is tenable ẹ̀ ń láti prove evidence dà èèyàn kan fẹ́ pa mí ó wà fetish èèyàn kan fẹ́ pa mí spiritually how prove it. ó lọ à ń ta jíńjà o ó ń ṣiṣẹ́ fọmọdé ó ń ṣiṣẹ́ fàgbàlagbà ọkùnrin lè lò obìnrin náà lè lò pàápàá àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní lo jíńjà ọlẹ ayọ̀ á sọ nínú yín ẹbí ìbejì ẹbí bàtà kódà àwọn tí ò rí nǹkan oṣù wọn tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní lo jíńjà ó máa fọ ilé ọmọ yín á mọ́ gbogbo nǹkan oṣù yín tí ẹ ò rí ó máa pè é wá àtẹ̀yìn tó yẹ pé ọ̀fọ̀ àwọn ní nǹkan oṣù yín máa ń ṣe tẹ́ bá rí lóṣù yìí oṣù tó ń bọ̀ kò tún ní wá ó máa ṣe hide and seek tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní lo jíńjà nǹkan oṣù yín máa regulate á fọ ilé ọmọ yín á mọ́ ṣáṣáṣá pàápàá jùlọ àwọn míì wà tó jẹ́ pé tó bá ṣe nǹkan oṣù ẹ̀ nílè jùkú sẹ́gbẹ̀ẹ́ wọn tẹ́ bá gba ìgbọ̀n wọn kọjá ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn òórùn ìdọ̀tí kẹ́tì mọ̀ pé nǹkan ilé ọmọ yín ó nídìí àtúnṣe ẹ wá ra jíńjà o ó máa correct gbogbo ibi tó yẹ kó correct ó ṣiṣẹ́ kú dànùdànù àti gba testimony lóríṣiríṣi ẹ díẹ̀ mú wa kò síbi tẹ́ ẹ wà tá ò lè deliver we deliver all over the world ibi tẹ́ bá wà náà ti máa gbé wá bá yín nọ́mbà tẹ́ máa pè ẹ máa rí ní under comment section ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ ká máa wo ètò yìí lọ ó dàbọ̀.